Muslim ti pọ̀ ju everybody lọ ẹ lọ browse lórí Google. Mr. Mansi ká níbẹ̀ ṣe wà ká ní ọmọ kóòtù òjé ní lóòótọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí àti yé yín ṣé ẹ mọ̀dí tí ò fi yé yín ṣe rí ìpè tá à ń pè ẹ máa gbọ́ ìpè tá à ń pè yẹn ìpè àwọn tó ní ẹ̀jẹ̀ wa ni àwọn nìkan ló lè gbọ́. Gbogbo wa náà kankan náà ni wà. ẹ máa gbọ́ níbo la ti jẹ́ kó ká ló sọ. Ṣé àníṣẹ̀ṣe lé wa ni. ẹ̀yin lẹ mọ̀ ní bá yín dùn yẹn ẹ máa gbọ́ ṣe rí ṣe hàn pé tájá bá wà nínú igbó tí ọlọ́dẹ tó bá ti fún fèrè fófófó ọlọ́dẹ ajá yẹn ó máa gbọ́ ó máa dé ṣe pé ẹ̀rọ̀pá ajá tó máa wà nínú igbó àtọlọ́dẹ wọn pọ̀ ṣe wá rí ajá yẹn ó máa identify ìṣe wàyí ìpè yẹn ẹ lè gbọ́ bẹ́ẹ̀ ṣe wàyí ká mú yín ká là yín mọ́lẹ̀ ká larí yín mọ́ kí ká gbé easy torí nǹkan tí mo bí yẹn mọ̀ tí ẹ̀ ti lò more than 20 years ẹ̀yin wá fẹ́ parẹ́ in just 1 week in just 1 year so why easy then. ẹ máa gbọ́ òun mo sọ fún yín pé ìpè táwa ń pè yìí ẹ̀yin ẹ̀ lè gbọ́ ìdí ni wípé ẹ ní ẹ̀jẹ̀ yẹn so ẹ̀jẹ̀ yẹn ò lè even tá a bá sọ̀rọ̀ kan fún yín gan bó ṣe ń gba ẹtí ọ̀tún wọlé lá máa gba tòsí jáde. ẹ̀jẹ̀ ó ní mi ní lára o ẹ sọ fún mi. ẹ lẹ́jẹ̀ ọmọ kóòtù òjìrè náà ọmọ kóòtù òjìrè àwa dẹ̀ ń pè so ẹ lè gbọ́. ṣé tó pé mi ṣẹ́ bọ́ ni torí pé mi ṣẹ́ bọ́ lẹ́wà mi ṣé tó pé mi ṣẹ́ bọ́. ẹ̀jẹ̀ wàrà nọ́ọ̀sì ẹ̀jẹ̀ wàrà ló ní ẹ̀jẹ̀ Fúlàní. ṣé ẹ fẹ́ sọ pé ẹ kì í jẹ wàrà tó wọ́n náà ẹ kì í jẹ wàrà ẹ kì í jẹ wàrà àbí. hello nurse díẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ let me be frank with you. Let me ask my question, sir. Ìpè is not for you, brother. Stop troubling yourself. What is your What is your question? Islam question mi ni pé question mi ó fẹ́ dàbí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó sì fẹ́ dàbí kó ń ṣe ọ̀rọ̀ Islam bọ̀ ẹ máa fẹ́ kí ẹ jẹ́ kí n béèrè question ni pé ìjọ yẹn náà là ń sọ̀rọ̀ lọ́sẹ̀ wọ́n ní òkè ká padà sílé ká lọ mọ nǹkan tá à ń ṣe ẹ dúró mo ń bọ̀ big jose ẹjọ́ ìyá mi. mi ìṣọmọ Fúlàní Olúwalékan lórúkọ mi Olúwalékan lórúkọ mi ṣe má pè mí Fúlàní ṣe ń gbọ́ mi Àyìnlá lórúkọ mi oríkì mi ni Àyìnlá so ṣe ń gbọ́ mi ṣá so mo fẹ́ béèrè náà ní ṣé mi ti máa sọ̀rọ̀ lọ so nǹkan tí mo sọ ni pé ìgbà tí ẹ̀sùn wa pé ká padà sílé fine is okay na mo wá bí okay báwo ni la ṣe fẹ́ mọ Elédùmarè gangan wọ́n sọ pé òkè Elédùmarè ni ẹni tí ó dá gbogbo nǹkan ní ọ̀dọ̀ tiwa bí mo ṣe ṣàlàyé fún ọ nílẹ̀ yìí. ẹ béèrè ìbéèrè ni brother mi I will just drop you you don't. no mo rò pé ṣé Elédùmarè tá a mọ̀ nílẹ̀ Yorùbá ṣé Elédùmarè gbogbo ayé ni bí mo ṣe recognize ẹ̀ ní China India gbogbo ẹ̀ ṣé mo ṣe recognize bá ṣe understand Elédùmarè tí wọ́n ń bí ṣé bí àwọn China gbogbo ẹ̀ ṣe ní àbí báwo la ṣe fẹ́ mọ Elédùmarè gangan tí gbogbo wa mọ̀ ní gbogbo ilé ayé tó jẹ́ yọ̀kan. ṣé Elédùmarè ló ń wá lọ family house yìí. tẹ bá ti lọ sójú títì. nǹkan tí mo sọ ni pé who is the ultimate supreme God tí everybody mọ̀ nílé ayé who is the ultimate supreme God. mo ní ṣé Olódùmarè ló ń wá lọ sílé yín. ẹ jẹ́ ń pa máìkì mi. ìṣẹ̀ṣe mo wá lọ sí ọ̀dọ̀ ilé mi kò ń ṣe Elédùmarè àti mo kàn fẹ́ mọ̀ who is the supreme God of all. What is your own with Elédùmarè? I want to know because if people say Allah is not the supreme God, that Elédùmarè is the supreme God. Now the Elédùmarè is it being recognized in other country as we understand in our own Yoruba land? Hello. Àkọ́kọ́ náà ni pé gbogbo ayé ní gbogbo ayé tá a bá ṣe ń wá ta ni ó ṣì ní correct answer fún supreme being gẹ́gẹ́ bí mo ṣe move across gbogbo àwọn tí wọ́n ń divine God I think Yoruba is the best. Wow. Yes. Facts. Wow. Because mo ti go to similarities of God news mo ti go to where be like 1 to 1.5 gods tó yàtọ̀tọ̀ tí mo máa ń go to wọn àti báwo ni bọ́n ṣe mú wọn bí tó ti mú wọn gbẹ but tẹ́ bá wo the concept of
Olódùmarè tí Yorùbá gbé jáde mi ì tí ì rẹni tó gẹ̀ẹ́tì fáàtì yẹn tó Yorùbá oyè pé bẹ́ẹ̀ náà ibi tí mo bí mò yín ń bọ̀ síbẹ̀ wá nílẹ̀ fi sọ bẹ́ẹ̀. mi ò sọ̀rọ̀ àsọmọ Yorùbá o Ọ̀, mò ń sọ̀rọ̀ fún ẹni tí ó fẹ́ mọ òdodo ní o because tẹ bá wo àwọn orúkọ tí àwọn èèyàn ń fún God wọ́n fún God ní pangu wọ́n fún God ní Allah wọ́n yọ ọ́ láti bí ìṣègìdì kan wọ́n yọ ọ̀pọ̀ ẹ bá ṣàkíyèsí gbogbo àwọn tó ń design God Yahweh wọ́n yọ Yahweh jáde látara tetragrammaton ibẹ̀ náà inú tetragrammaton náà ti yọ Jehovah oyè inú tetragrammaton náà ti yọ Jesus gbogbo the concept of God yẹn tá a bá wà lọ pilẹ̀ a máa ń rí i pé wọ́n á máa yọ nínú fọ́ọ̀sì kan ni ṣùgbọ́n nígbà tí Yorùbá máa yọ tiwọn wọ́n yọ in the concept that ibi tán gbé sí wọn ò yọ jáde látara nǹkan kan wọ́n yọ Allah látara nǹkan ni o n tá a bá dẹ̀ yọ nǹkan nínú ẹ̀ ó ju n tá a yọ lára ẹ̀ lọ n tá a yọ nǹkan kan kúrò nínú ẹ̀ pé kíní ìlà yọ kúrò lára kíní n tẹ́ ẹ yọ kúrò lára nǹkan yẹn ó kéré sí n tẹ́ ẹ yọ lára ẹ̀ òbí mi ló bí mi ń sìn bí mi dá kí n sọ pé mo ju òbí mi lọ tó rárá òbí mi náà ti yọ mí ọ̀pọ̀lọpọ̀ the concept of God pátápátá wọ́n yọ ọ́ jáde látara nǹkan kan ní Olódùmarè Yorùbá ò yọ Olódùmarè látara pé wọ́n yọ ọ́ jáde nínú odù o wọ́n yọ ọ́ jáde as the owner of that odù ó ti ju odù yẹn lọ oye so tó bá jẹ́ pé wọ́n yọ láti inú odù gẹ́gẹ́ that is another thing but the owner of ẹni tó ní odù kí wá ní odù source ǹjẹ́ ṣé nǹkan kan wà nínú ayé tí ò ní source is there anything in this life tí ò ní ìpìlẹ̀ kò sí tẹ́ ẹ fẹ́ wá láyé tí ò ní source tó bá wá jẹ́ gbogbo nǹkan ló ní source Yorùbá wá sọ pé the owner of the source the owner of the source àbí ká sọ pé the source of everything méjì lẹ lè tún sí ẹ lè pè ní òun ní ìpìlẹ̀ gbogbo nǹkan àbí ká ẹ pè ní ẹni tó ní ìpìlẹ̀ gbogbo nǹkan gbogbo nǹkan ni Yorùbá pè o ìdí nìyẹn tẹ́ ẹ fi máa tá a fi wà buoyantly láti lè sọ wípé Olódùmarè ló dá gbogbo ayé àfi tá a bá dọ́dọ̀ yín bẹ̀ yẹn tí ń tẹ́ ẹ gbé dání ò bá nípìlẹ̀ ló kù tó bá jẹ́ pé gbogbo ń táyé ń ṣe ní ìpìlẹ̀ ó ní source Olódùmarè ló ní nǹkan yẹn Olódùmarè gangan ní source nǹkan yẹn làwa fi lè wà buoyantly jáde pé rárá Olódùmarè ló dá gbogbo ayé torí gbogbo definition tẹ fẹ́ fún God yẹn nǹkan ni Allah nìsín wọ́n yọ látara ìlà àtàlà àti ìlà Olódùmarè ní source gbogbo ẹ̀ oye tẹ́yìn bá wá rí orúkọ ẹyọ kan tá a lè tú tó wà more great more authentic tó èyí tí Yorùbá fún supreme being wọn ẹ gbé jáde now I have go through a lot bí mo ṣe fún yín táwọn èèyàn fún orúkọ gọ̀ọ̀sán oye so ṣùgbọ́n tó bá a mú tó set tó jókòó tó ṣe é sọ pé òun ló dá gbogbo ayé ni Olódùmarè àyàfi tí ò bá sí ìpìlẹ̀ mọ́ lókù lẹ fẹ́ yọ owó Olódùmarè kó mbẹ̀ nǹkan
níwọ̀nba àgbà tí ìpìlẹ̀ bá ṣì ń wà tó jẹ́ kò sí ń tẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ padà sọ̀rọ̀ ẹ lọ síbi ìpìlẹ̀ rẹ̀ ní gbogbo àṣà àti ìṣe táyé ń ṣe nípìlẹ̀ wọ́n ṣá sọ pé ibìkan ló ti bẹ̀rẹ̀ orí ẹnìkan ló ti bẹ̀rẹ̀ táwa ni source yẹn the source of all energy the source of everything oye the source of all thing either living thing or non-living thing is Olódùmarè ẹ wá fún mi lórúkọ kan tó dáa tó. Okay. Ṣé based on your own calculation yẹn ṣé báwo la ṣe fẹ́ mọ̀ generally kí everybody mọ̀ generally pé Elédùmarè tí wá ń bí òun ní the ultimate source tó jẹ́ Elédùmarè tó jẹ́ báwo la ṣe fẹ́ mú jẹ́ kí. mo tiẹ̀ ń bọ̀ mo ń bọ̀. báwo la ṣe fẹ́ mọ̀ bá tún Google or tún anything. ẹ máa gbọ́ mo ń bọ̀ ṣá lè dúró sí Yorùbá nìkan kò lè dúró sílẹ̀ Yorùbá nìkan. hello can you just use your brain or I should drop you. ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yẹn ọ̀rọ̀ tí mo lè bá ọmọ ọkọ sọ ni. of course I'm understanding you I'm understanding you. drop him man. ọ̀rọ̀ tí mò ń bá sọ yẹn mo ti ń bẹ̀ sọ̀rọ̀ bíi pé mò ń bọ́ ọmọ ọkọ sọ̀rọ̀ tó bá wá ń response as ọmọ àlè I will drop you. of course na I'm responding now Elédùmarè. wait ṣẹ́nìkan rí supreme being rí is anyone ṣẹ́nìkan rí supreme being rí oye mo ń sọ̀rọ̀ ta ló gẹ̀ẹ́tì tó jẹ́ pé ó bá ọpọlọ mu tó jókòó gangan sí tí ó ṣe pé bí supreme being yẹn gbóhùn bá sọ̀rọ̀ direct pé èmi rèé o yìí tí ó mú nínú orúkọ náà ni Olódùmarè torí òun ló fẹ́ bá a lọ jù láyé torí pé nínú ibẹ̀ yẹn ẹ ò lè rí tracy ó lápá ó lẹ́sẹ̀ ńbẹ̀ ẹ lè rí tracy pòun gangan níbẹ̀rẹ̀ ńbẹ̀ ẹ lè rí tracy pé wọ́n bí i ní arúgbó ọjọ́ ni àdàgbà má tẹ̀ pa ẹ lè rí ńbẹ̀ ẹ lè rí tracy pé nǹkan yẹn níbẹ̀rẹ̀ ó ní parí ẹ lè rí tracy bóyá èèyàn ní bóyá nǹkan wọ́n ní the energy the source of everything the energy of everything oye so ó bá a mú bàjẹ́ mú wá sọ fún yín pé níwọ̀nba àgbà tẹ́nìkan kan ò bá rí supreme being rí ẹ fún mi lórúkọ kan tó bá a mú tó dáa lórúkọ tí Yorùbá fún supreme being ẹ fún mi lẹ́yọ̀ kan. ok ṣe rí Allah tí ẹ sọ Allah yẹn kò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Alárúbáwá ẹ lọ browse ẹ àwọn Jew ń lò àwọn Christianity ń lò lédè Aramaic lédè ọ̀dà kínní wọ́n ti ń lo Allah ti pẹ́ kí tí àwọn Alárúbáwá gan tó sọ pé àwọn fẹ́ máa lo Allah so Allah tí àwọn Alárúbáwá ẹ nà ẹ sọ pé Allah bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn Alárúbáwá no Allah ò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn Alárúbáwá. jẹ́mi ni mo sọ pé Allah bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn Alárúbáwá. ẹ sọ nínú ọ̀rọ̀ yín náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní Allah wá látara nǹkan ni. látara kí ni. ṣé bóun ni wọ́n sọ fún yín àwọn Allah látara nǹkan mọ́ Allah látara ìlà. no Allah ti wà nínú ara Allah ni mo ti yọ Allah àti Monat àti gbogbo ẹ̀ pé daughters of Allah wọ́n ṣẹ̀ṣẹ̀ mú yẹn wá ni. hello. mo gbọ́ yín. Allah El tó jẹ́ bàbá Yahweh orúkọ rẹ̀ ni the main authority tí gbogbo àwọn god and goddess tó wà lábẹ́ ẹ̀ ń lò wọn ò bí aláya àwọn Lárúbáwá dá kí wọ́n fẹ́ fún supreme being wọn lórúkọ kan má fi El sí El yẹn El tí ó jókòó báyìí bàbá kúkúrú báyìí arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pa wọ́n rí kúnkúrú báyìí wọ́n jókòó báyìí oye El yẹn ló bí Yahweh ọmọ gọ́ọ̀dù 70 ló bí ìyẹn bàbá yẹn bọ́ ṣe kúrú yẹn oye Àṣírà tó jẹ́ the first prostitute in the world aṣẹ́wó àkọ́kọ́ òun ló bí àwọn Ishtar àwọn tẹ́ bá ti ń gbọ́ the deity the goddess of
fertility àwọn àwọn tí wọ́n máa ń lo aṣẹ́wó temple nìyẹn bàbá yẹn kúrú oye báyìí àwọn àtàṣírà bímọ 70 now Élì yẹn wá ní òun ló bí gbogbo àwọn Yahweh gbogbo àwọn God gbogbo àwọn Baal òun ló bí wọn Élì yẹn ìlọ tí àwọn Aramaic tán bá ní ìlọ yẹn túmọ̀ sí the small deity ṣìgìdì kékeré tó ní supreme ṣìgìdì kékeré nìtumọ̀ ìlọ tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn Hebrew ìlọ àwọn tú tí wọ́n sí ìlọ wọ́n tú sí the combination of all gods làwọn ń pè ní ìlọ nígbà tó dọ́dọ̀ àwọn Lárúbáwá ìlà ó di the small deity wọ́n wá lọ gbé orúkọ baba ńlá baba wọn baba kúkúrú Élì yẹn wọ́n wá lọ gbé wá torí wọn ò lè ní supreme leader àyàfi kí wọ́n lu authority oye gbogbo ibi tí ọba ò bá ti ráyè lọ àfikọ́pà ó débẹ̀ ká lè mọ̀ wípé ọba wà ń jókòó wọ́n wá lọ ya Élì orúkọ yẹn tán lò wọ́n wá gbé wá fún ìlà tó jẹ́ deity oye wọ́n wá change ìyẹn wọ́n sọ di a látara èdè àti páwọn Lárúbáwá fúnra wọn ó dàbí pé wọn ò ní í nínú èdè wọn oye òun ló di àlìyé òun náà wá gbé sára ìlà ó wá di Allah nígbà tán ti láàmù bọnú láàmù tó di ṣẹ́dà ó wá di Allah ntẹ́ máa wá tú Allah sí òun náà ni the supreme deity and the lesser deities while ẹ máa tú Allah sí the combination of all deities torí pé ìlọ́ ti wà ń bẹ̀ tí wọ́n tú sí the combination of deities small deities àpapọ̀ gbogbo deities àti Élì bàbá kúkúrú ọjọ́ kìíní àná oye tẹ́bà wá papọ̀ òun ló wá sọ ìtumọ̀ àwọn Lárúbáwá lánàá tó ń sọ pé Allah oye báyẹn ó wà among lesser deities worshipped among lesser deities torí pé ṣìgìdì kan tó máa jókòó sáàrin àwọn ṣìgìdì ẹgbẹ́ rẹ̀ ni tó wá já wọn ọmọ fún oye òun ni bàbá òun náà máa ń lọ kí níjọ́ ọjà tí gbogbo wọn ò gbé ṣìgìdì wọn dání àwọn Lárúbáwá lọ fi kí Allah gẹ́gẹ́ bí bàbá gbogbo ṣìgìdì torí pé náà ni Allah òun náà ẹnájì yẹn náà ló àpíà ń bẹ̀ oye gẹ́gẹ́ bíi pé descendant àwọn babalá baba wọn nìyẹn òun náà ló àpíà dára Allah so tẹ́ẹ̀bá tó Allah òun náà ni the combination of all gods with their supreme God deity tó jọ̀gá àwọn tó jẹ́ supreme so ẹ wá wò yẹn kẹ́ ẹ fi wé Olódùmarè. ok ṣé Allah yẹn ṣé ó ní agbára àbí kò lágbára. agbára kí ni. ṣé ó ní super power àbí kò ní super power láti ṣe gbogbo nǹkan. kí n tèmi àwọn Lárúbáwá lẹ pé nọ́mbà àwọn lẹ bí nìyẹn. nítorí ẹ sọ pé paracetamol kìíní kan mi fẹ́ sọ bí ms bàbá máa ń ṣe ń sọ. Allah ò ní agbára kankan ṣìgìdì ní Allah. ṣé mi lè wá lè proof pé Allah ṣé mo lè proof pé Allah lágbára ṣé mo lè proof fún pé Allah lágbára. ẹ máa gbọ́ wait ẹ máa gbọ́ ní ọ̀dọ̀ tiwa lórí ilẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí Lagos State lọ́dọ̀ tiwa ní Lagos State ǹjẹ́ mọ̀ pé gómìnà Ògùn State ò jẹ́ nǹkan kan torí tó bá ti lè fo bọ́dà Ògùn State tó ti wọnú bọ́dà Lagos State ó ti di citizen kì í ṣe number 1 citizen of Lagos State mọ́ báwọn ó ti di ordinary people tó bá padà sílùú ẹ̀ ló máa lágbára problem tẹ̀lé so ní department lọ́dọ̀ ẹ máa tiẹ̀ máa gbọ́ lórí ilẹ̀ tiwa ẹ máa gbọ́ sẹ́ kò síbẹ̀ ẹ fẹ́ pé Allah mo ń bọ̀ náà kò síbẹ̀ ẹ fẹ́ pé Allah lórí ilé eléyìí kò ní dá yín lóhùn torí kò tẹ́rítìrì rẹ̀ ò lè débí ó máa ń dá yín lóhùn mo ń bọ̀.
ẹ wá jẹ́ ká lọ sílẹ̀ lárúbáwá gangan náà mò ń bọ̀ kí ló wá ṣẹlẹ̀ ńlẹ̀ lárúbáwá ṣebí ilẹ̀ lárúbáwá ni Muhammad gbé àbí ẹ wá já lọ ilẹ̀ lárúbáwá pé kí ló ṣẹlẹ̀ lọ́hùn náà níbí kò lè wọ́ọ̀kì ká tún wá béèrè lọ́hùn náà pé bò lọ́hùn mò ń bọ̀ àwọn ká wá béèrè lárúbáwá lọ́wọ́ ò àwọn lòjò àlá ò lè rọ̀jò fún wọn. mo tiẹ̀ ń bọ̀ mò ń bọ̀ ká wá béèrè lọ́wọ́ àwọn lárúbáwá náà mò ń bọ̀. ìyàwó kan dúró ó ní pé àdúrà kan wà tó ń lè ṣe àfàìṣe ni mọ́tà. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ yí pé anabi máa ṣàdúrà ọlọ́run sì máa gbà ọlọ́run fàṣẹ sí lẹ́nu àyèmáyé nǹkan la anabi tọrọ tó lòun fún náà anabi amani Allahumma kisiri ma li wa wala di wa bariki li fi ma ataita ni ọlọ́run bọ̀mẹ́ lọ́mọ tó pọ̀ jẹ́ lówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté ikú láyé ni. ìbá jẹ́ brother mi mo understand the context ọ̀rẹ́ mi. understand toró yẹ kẹ́ ẹ dákẹ́ bá ní ìbá jẹ́ pé aláàlágbára tí ó yẹ kí ebi ó pa ànábì kú tí ó yẹ kí ànábì jẹ gbèsè kú ní tó bá fi lè mú ànábì jẹ gbèsè kú débi pa ànábì kú oye ẹni tó lè sọ fún wa tá a lè wo lára rẹ̀ pa aláàlágbára bí òní ara Muhammad náà ni Muhammad lébi pa kú yìí Muhammad ló jẹ gbèsè kú yìí ẹnìkan wá bá wa jiyàn ní bóyá alẹ́ àná ó ní wọ́n bá Muhammad san gbèsè rẹ̀ ní tó yẹ kó máa lọ sunkún nu kọ̀rọ̀ yàrá sí àní tó ń tún bá wa fà ní pé àní gbèsè Muhammad wọ́n dá ní létí sàárè pé wọ́n bá a san ok bàbá bá Muhammad san gbèsè ẹ̀rí ẹ̀dà kò tún rẹ́ẹ̀rí pọ́n bá Muhammad san gbèsè which is aṣọ tí Muhammad fi yáwó ń gbà yẹn ó sì wà lọ́dọ̀ onígbèsè yẹn tì náà. so aláwo mọ̀ nípa gbèsè tí ànábì jọ àbí aláwo mọ̀ nípa rẹ̀. aláwo mọ̀ nípa rẹ̀ aláà náà yáwó sẹ́yìn ọmọ pálá náà yáwó ni. nínú Quran náà. oh God onígbèsè làlá náà. Subhanallah. ṣé kí n fi hàn yín ni. ẹ fi hàn bí sura olówó. ìwọ náà kíní ìmọ̀ ń ka mi lá gan kíní ìmọ̀ ń ka mi lá gan kódà Muhammad sọ̀rọ̀ títí ó ní béèyàn bá wáyé tí ò bá jẹ gbèsè kì í ṣèyàn rẹ̀ olórí ibu ni pé torí pé gbèsè ní jẹ́ kẹ́mi èèyàn gùn. ṣé fún yín ládìsí ẹ̀. ẹ wá gbé àwọn àdìsí tó kò sẹ́ẹ̀rí inú Quran jọ ẹ mú pé má tẹ bá tẹ lè gbé ẹ̀rí àwọn inú Quran mo gbà gbọ́ ẹ bá fi lè gbé àdìsí tí ó wà ní ẹ̀rọ ẹ̀gbọ́n. ẹ jẹ́ fún yín níbi tálà àti ìyàwó. ẹ fún wa níbi tálà àti Quran àbí ọya ẹ má sọ nípa pé kẹ máa fún yẹn ní charity ẹ má gbẹ̀yàn wá o. àní ẹ má wọrí sẹ ṣe mọ̀ pé ẹ sọ pé ẹ máa kọ àwọn ẹ̀kọ́ yẹn lẹ o. àmọ́ ń kọ́ many things lọ́dọ̀ yẹn àní àwọn àfa wa fọ́ọ̀tì gbogbo ilé ìtẹ̀sẹ̀ fọ́ọ̀tì wọn ni sẹ́ẹ̀ tó bá pé mo ti ń ṣe gbogbo wọ́n mọ̀ mo ń gbé pamọ́ fún wa nítorí pé kò ń ṣe gbogbo wa la máa gbé gbogbo ẹ̀ sórí ọmọ kan mọ̀ pé ó yẹ kí mo sọ náà mo wà lè ṣàlàyé fún wa gbogbo nǹkan yìí náà là ń kọ́ lọ́dọ̀ yín but bá a ṣe ń kọ́ náà ni làlọ́ tún bèè lọ́dọ̀ àwọn àfa wa máa jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí. wàláì Mr. Nas mo fọlọ́ǹbù rẹ̀ ponú ẹ lọ béèrè ẹ̀kọ́ tí èmi sọ lẹ́nu ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àfa yìí. mo ń béèrè dáadáa. wàláì ẹ ponú iṣẹ́ ìmọ̀ yìí tí mo fi lẹ̀ ponú ẹ lọ gbé ntẹ́yìn ò mọ̀ lọ bá ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ lọ bá èèyàn nídìí àtijẹ àti mu ẹ̀ èèyàn gbé ọjà síwájú báyìí ráìsì tó ń tà ẹ wá ní ẹ gbọ́ ṣé ráìsì ò dáa ẹ gbọ́ níwùsì pé wọ́n ní a má jẹ ráìsì mọ́ ẹ dẹ̀ mọ̀ pé ráìsì ní ń tà kí lẹ fẹ́ kó sọ náà. bàbá ìtura ẹ jẹ́ ká gbọ́ response wọn kí láǹfààní sọ. nù àwọn afáà máa ń sọ̀rọ̀ sọ pé àwọn afáà máa ń ṣe kó mọ̀ pé mo máa ń ṣe kó mọ̀ pé tá a bá ti gbèrú kíní ìlọ nǹkan tó máa sọ wá pé ká má máa lọ síbẹ̀ nǹkan tó máa pé don't go there mo wá pé kí ni reason tẹ́ sọ pé ká má lọ síbẹ̀ tó pé kò kàn wá ká máa sọ pé kò kàn wá so which is mo wá túbọ̀ àwọn jẹ́ pé rárá o sà àáfà sẹ̀ mo sọ pé àáfà ó kàn wá kí ló dé tẹ́ sọ pé kò kàn wá this is our religion we need to know the roots and the basic and everything about our religion
You can't tell me that I shouldn't know the root that kí n kàn kírun Ọlọ́run sọ pé mọ̀ mí kó tó sìn mí. Mo sọ fún àfáà yẹn bẹ́ẹ̀ mo tó argue pẹ̀lú wọn pé Allah sọ pé mọ̀ mí kó tó sìn mí. Báwo mo ṣe fẹ́ mọ Allah láti sìn Allah dáadáa láì pé mo mọ Allah, mo mọ nǹkan tí ó ń lérò láti gbé ẹ̀sìn rẹ̀ wá fún mi kí mi máa ṣe, kí lérò pé kí n máa fi sìn. Ẹ wá sọ pé ara mi ní gbogbo yẹn. I used to quarrel with my sheikhs now. When I bring this question, when they tell me, so no, this is not supposed to be talked about, I should leave it. I say, no, you should talk about it. So that's the reason why pé ó ní reason tí mo fi gbé pamọ́ tó pé kò ń ṣe gbogbo èèyàn ló máa gbàgbọ́ yé kíní yẹn. Àwọn èèyàn lè fẹ́ sọnù látara bẹ̀. Mo sọ pé okay, it's not so. What you have to do is that you do this wazi and explain more on why the reason why this thing is like this. Simple. But you hiding it, bẹ́ẹ̀ ṣe sọ báyìí torí pé báyà àtijọ́ àti mo ní o, which I don't really know their own pattern. But I insisted that I used to tell them that please, ẹ̀yin àfà ẹ máa sọ gbogbo ọ̀rọ̀ nǹkan tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn Islam. Ẹ má jẹ́ ká máa gbọ́ kíní láti àwọn ará àta. Ẹ má jẹ́ ká máa gbọ́ kíní láti àwọn ará àta. I used to correct them. So that is the reason why. Ẹ wo bí ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tálà àti yáwó ni ẹ sáré wò mú bọ̀ ẹ já máa wo nǹkan kan. Ṣé Quran lẹ gbé jáde àbí àdìsí? Kùránì ni o. Quran what leléyìí o? Mò ń bọ̀ ẹjọ́ gbé jáde. Wọ́n náà dáhùn. Ṣé ní Quran lọ́wọ́ ń bẹ? No, Quran mi wà nínú yàrá mi. So wọ́n máa ṣe MTN ní bá MTN lẹ́ ń lò. Mò ń bọ̀. Bàbá náà. Ó yẹ kó ti dá mi lóhùn dáa. Ẹ mọ̀ kan. Àwọn àfáà yín mọ̀ pé tẹ bá mọ àwọn nǹkan kan nínú Islam, ẹ máa fi ẹ̀sìn yẹn lẹ̀. Ẹ máa mọ̀ pé òṣì ni pé kò lè fẹ́. But àwọn kíni wà explainable now. They are well explainable. But I don't know why they are scared telling us that. Bandit lẹ́yìn tí ń sọ. Èmi fọwọ́ sí pé ká máa pààyàn tó gbó fẹ̀sì sílẹ̀ kò sẹ́ẹ̀sẹ́ rí ẹ kankan. Gbogbo àdìs tẹ̀ mú wá yẹn dọ̀ífù ni. Nítorí pé Allah sọ pé làkúndé wọlé ẹtì. Nítorí pé Quran sọ pé no compulsory in religion. Tálà fi lè sọ bẹ́ẹ̀ pé don't force anybody into religion. Ìyẹn ti pa gbogbo pé ká pààyàn. Ká pààyàn lórí ẹ̀sìn ìyẹn ti pa tán. Násì. Mo ń gbọ́ yín sà. Kùránì sọ pé tẹ́ ẹ bá fẹ́ kírun ni kẹ́ ẹ má mutí. Ṣé o lè mutí bẹ́ẹ̀ bá mi lè? Rárá o, ó sọ pé ká fọtílẹ̀ ní pátápátá o. Rárá kó tó sọ pátápátá sẹ́, ní tó kọ́kọ́ sọ ni pé tẹ́ ẹ bá fẹ́ kírun ẹ má mutí. Ẹ má mutí bẹ́ẹ̀ ni. Kí ṣó lè máa mú nísìn láì ṣe pé wàá kàn máa mú òòkàn ní tó bá kàn fẹ́ lọ kírun lò ní mú ṣó lè máa mú ó lè tẹ̀lé bá sí yẹn. Ẹ kàn lè mú fàṣẹ bẹ́ẹ̀ ẹ máa wo gbọ̀ràn yẹn tán ni ẹ máa délé tán ẹ má mú láti bẹ̀rẹ̀ ibi tí mistake tẹ máa ń ṣe ní ọ̀rọ̀ ìjà yẹn wáyé lọ́tọ̀ọ̀dọ̀ ó sì parí níbẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí bẹ̀rẹ̀ pé ẹ má mú tíkẹ́ tó lọ kírun. Mo ń gbọ́ yín. Farabalẹ̀ Násì. Mo ń gbọ́ yín. Farabalẹ̀. Nígbà tí o mọ̀ wípé stage by stage in Islam. Yeah, of course. Immediately tí Islam bẹ̀rẹ̀ kọ́ lógún bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, of course. Nígbà tí Islam ò tí ì pọ̀ títí tí Ànábì fi lò 12 years láyé àwọn tó tẹ̀lé Ànábì ò wọ 50. Mi mọ count ẹ̀bọ̀n mo pọ̀. Títí tá Ànábì sẹ́ tó fi lò 12 years gbáko nídìí ìjà Ànábì àwọn tó tẹ̀lé ò wọ 50. Okay, tí mo fi lọ sí Madina. Títí tá Ànábì fi lọ yanjú ìjà Mọ̀dínà. Tán pé ní jíra gbogbo ìgbà yẹn àwọn tó tẹ̀lé Ànábì lọ Mọ̀dínà wọn ò wọ 50. Okay. Títí tá Ànábì tún fi lọ extra ọdún 5 míì ǹjẹ́ gbogbo àwọn tó gbà fún Ànábì àti Mọ́kà àti Mọ̀dínà ò wọ 80. Kí ló jẹ́ kí èrò pọ̀ nínú Islam? Okay. Òun náà ni ogun kódà mọ́mọ́ pláàni ogun wọ́n ṣe bọ́n ṣe máa ṣe ni. Kí ni ṣe wọn náà ni pé gbogbo àwọn tó bá ń kó caravan lọ sí Mọ́kà wọ́n á máa dá wọn lọ́nà, wọ́n á gba owó, wọ́n á gba gbogbo nǹkan,
àwọn lárúbáwá ń mú kinní yẹn mọ́ra torí pé ẹni tí ń dá wọn lọ́nà yẹn ọmọ ilé ńlá ni ìyẹn mọ̀ọ́mọ̀ ìran kùrẹ́ṣì ni ìran kùrẹ́ṣì dẹ̀ ní nọ́mbà 1 ní Mọ́kà. Ó dà gẹ́gẹ́ bíi ká ní ọmọ ọba àbí ọmọ gómìnà fọwọ́ lágbára àlú lójú, wọn ò ní lè complain. Wọ́n wá wò pé ẹ má wọrí in tó wá fa tó gún yẹn Tajibádìrì yẹn ni pé òfin ti wà nígbà láíláí, gbogbo nǹkan ni lárúbáwá dẹ̀ máa fi ṣeré, wọn yìí fi ọ̀rọ̀ àwọn baba ńlá baba wọn ṣeré o, ọ̀rọ̀ àwọn ancestors wọn lárúbáwá lè ba tí ń jẹ́ lórí ẹ̀. Òfin tó dẹ̀ ti wà tí wọ́n bá láyé ni pé ẹ ò gbọ́dọ̀ pààyàn nínú oṣù Ọ̀wọ̀, ìyẹn oṣù mẹ́rin tó jẹ́ oṣù Ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin Shahrul Hurum, ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ jámbẹ́ ẹ̀ gbọ́dọ̀ pààyàn. Shahrul Hurum yẹn nígbà tí Ànábì wá fún àwọn ọmọ tó ránṣẹ́ ní lẹ́tà, ó ní kí wọ́n fi débẹ̀ yẹn wọn ò gbọ́dọ̀ tú kinní yẹn wò. Nígbà tí wọ́n ó débẹ̀ yẹn in táwọn ọmọ yẹn bá nínú kinní yẹn ni pé ẹ gba caravan báyìí wá. Oye, àwọn ọmọ kan wò pé èní lóṣù Ọ̀wọ̀ bẹ̀rẹ̀, èní ní 1 tó fi ti mú gbogbo ara lárúbáwá. Àwọn kan kọ̀, àwọn kan ní àwọn máa ṣe. Níbi ìdígunjalè yẹn náà ti pààyàn 2. Òun ló trigger àwọn ará Mọ́kà pé mọ̀ọ́mọ̀ láfojúdi gan o. So wá lo ọlá títí ó tún wá pààyàn nínú oṣù Ọ̀wọ̀. Ìpààyàn nínú oṣù Ọ̀wọ̀ pé ó ti ń ṣe é ti pẹ́ táàrí o pé òkè ọmọ ọlá ni gbogbo ohun tó bá gbà ẹ̀yàn ń dá fún. Ó wá pààyàn nínú oṣù Ọ̀wọ̀, ajẹ́pọ̀ ti ṣẹ̀. Kò ṣàwọn ló pààyàn. Tó bá pààyàn nínú oṣù Ọ̀wọ̀ ní ìjìyà ikú ni. Hello. Kọ̀ǹpánì rẹ̀ ló pààyàn. Hello, àti kọ̀ǹpánì àti Muhammad tá rán wọn ṣẹ́. Mo jọjà nìkan kó ṣèṣe pààyàn ẹ gbọ́ sítórì yẹn dáadáa o, ẹ kàn sọ sítórì yẹn ni o. Wọ́n jọjà, àwọn èèyàn lọ ṣe dígunjalè lọ́nà jọjà. Ẹrù tí mo lọ bá wọn pé tí mo fi tó fa ìjà yẹn, ẹrù wọn ni tí mo lé wọn kúrò nínú Mẹ́kà ni mo jẹ́ kí ẹrù wọn jáde. Ẹrù tí àwọn tó fi Mádínà, àwọn tó fi Mẹ́kà lẹ̀, mo lé wọn kúrò ní Mẹ́kà ni. Ní sùúrù Nas. Ẹ lọ gbọ́ ìṣe. Ní sùúrù ṣé ẹrù àwọn ará Mọ́kà, ẹrù tí Muhammad fi lẹ̀ Mọ́kà, Muhammad tó ṣe pé kò ní gá kò ní go, Khadija ní ń bọ́ Muhammad o, kò níṣẹ́ lọ́wọ́ o. Muhammad tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò ní gá, tí ò ní go. Kò ń ṣe ẹrù rẹ̀, ẹrù àwọn tó kó lọ sí. Ní sùúrù ṣé ẹrù yẹn ni caravan? Ṣó máa tán pè ní caravan? Ṣó máa tán pè ní caravan Nas? Caravan is just like bí ẹrù náà lápè irú àwọn properties, you understand? Ìtàn máa gbọ́ ìtàn pè ní caravan, ìtàn lè fi wé ní ìsìn ní container. Bí properties náà ni. Tán bá ní container ń bọ̀ láti òkè òkun wá síbi, ṣó mọ̀ pé oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì ló máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, gold, everything. Máa gbọ́ mo gbọ́ yín. Oríṣiríṣi èèyàn ló dẹ̀ máa ní ẹrù nínú container yẹn láti lè jẹ́ kí container yẹn bá wọn deliver. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ni caravan ṣe rí ńgbà náà lọ. Okay. So àwọn ọmọlẹ́yìn mọ̀ọ́mọ̀ wá lọ pa caravan lọ́nà, wọ́n lọ ja caravan lólè, wọ́n fẹ́ gba gbogbo ẹrù. Before then mo bí pé ìgbà tí mo fi Mẹ́kà lẹ̀ ṣé mo jẹ́ kí mo kó àwọn caravan wọn kúrò. A ní kó ní sùúrù sẹ́. Mo gbọ́ yín. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ṣé caravan tí wọ́n ń gbé bọ̀ láti Yaman, caravan tó yẹ pé wọ́n ṣẹ̀ lọ rajà láti Yaman ni wọ́n, torí pé Mọ́kà gangan ni ibi tí wọ́n ti ń tajà. Mọ́kà nípìlẹ̀ kì í ṣèlú o. Mọ́kà nípìlẹ̀ kì í ṣe ìlú, market ni. Okay. Ó wá jẹ́ center market fún gbogbo àwọn lárúbáwá. Oye, bí ká sọ pé bí world market fún àwọn ìran lárúbáwá. Now gbogbo wọn ni wọ́n máa ń gbé caravan wábẹ̀ yẹn, ní which is wọ́n ń gbé ẹrù wọn wábẹ̀ wá tà. Oye, now ìgbẹ́rù wábẹ̀ yẹn wá tà yẹn. Oye, kí ni mo fẹ́ mú jáde fún ẹni pé
ìgbẹ́rù wa bẹ́ẹ̀ wá tà yẹn Muhammad wá lọ pàdé nú àwọn tó ń gbẹ́rù bọ̀ wá tà ṣé àwọn ará Yámánì ni wọ́n lé Muhammad kó Mọ́kà ni tó fi jẹ́ pé ẹrù wọn ló lọ́ọ́ jí gbé àbí ẹrù tí Muhammad fi ilẹ̀ lé ní bóyá ní owó tí Kàdíjà fún kó tó kú tí ń ná díẹ̀díẹ̀ ni wọ́n lọ fi ra caravan yẹn ni Muhammad fẹ́ gbà ni àbí kí ni ìtumọ̀ pé àwọn Muhammad ló lẹ́rù tán fẹ́ lọ gbà nírònà. Exactly. Ṣé bá a ṣe kà ní ìjà Badri kí ló ṣẹlẹ̀ kankan bá a ṣe kà ní àdéhùn ìjà Badri ni pé wọ́n lé àwọn ọmọlẹ́yìn ànẹ́bí àti ọmọlẹ́yìn ànẹ́bí wọ́n lé wọn kúrò ní Mẹ́kà but mo wá jẹ́ kí wọ́n mú property wọn mo lé wọn ti pé empty handed ni ìgbà tí wọ́n wá dé Mọ̀dínà so ìgbà tí wọ́n wá gbọ́ yí pé àwọn Mẹ́kà ti ń kó caravan bọ̀ wọ́n fẹ́ lọ tà ní ìlú mi ní. àwọn mélòó ni tí o lè dárúkọ àwọn tó lé Muhammad gangan. àwọn Meccans ni àwọn ará Mẹ́kà ni náà. ok mo ń bọ̀ gbogbo ará Mẹ́kà ló lé Muhammad kó lù. no mo lé wọn pé ẹ̀sìn tí mo fẹ́ mú wá yẹn. bí kan fòrò léèyàn ọmọ náà máa gbọ́ bí kan fòrò léèyàn kó lù ẹ̀ mọ̀ ẹni tó bá ń kó àrùn wọ̀lú tí ò jẹ́ kí ìlú nísinmi wọ́n lè fòrò lé àbí. pé báyà nǹkan tí wọ́n ń ṣe kò bá ṣẹ̀ṣẹ̀ wọn mu. bí nǹkan tó ń ṣe yẹn ó ń dayé láàmú kò jẹ́ káyé ó nísinmi. ó ń dà wọ́n láàmú lọ́dọ̀ wọn ní táìmù yẹn as a pagans. ok wọ́n wá fòrò lé Muhammad. mo wá lé wọn instead kí mo jẹ́ kí mo kó property wọn caravan yẹn tẹ̀ sọ mo ò jẹ́ kí wọ́n kó so àwọn wá ṣe kí ni wọ́n á lọ attack wọn pé ìgbà tí wọ́n rí pé wọ́n kó caravan yẹn. ó dẹ̀ ṣe déédéé ìgbà tí àwọn ará Mọ̀dínà náà invite ẹ̀ sí tán ni ó wá yanjú ìjà ó ti déédéé. Before that time ni o Badri bí ìjà Badri ṣe bẹ̀rẹ̀ ni mo sọ fún yín. ní sùúrù sẹ́ mo ló ṣe déédéé ìgbà tí ìdílé Nas àti ìdílé Aus àti Hajj ó ṣe déédéé ìgbà yẹn náà ṣe mọ̀ pé àwọn yẹn náà invite ẹ̀ pé Muhammad wá bá wa yanjú ìjà ní Mọ̀dínà ìdílé méjì ń jà àwọn méjì tí ọba bí wọ́n ń jà sí ipò ìdílé Khaziraj àti ìdílé Aus pé òkè ẹja pé ìdílé Kùrẹ́ṣì kan kó wá bá wa yanjú ẹ̀ ó sì dìde ìgbà tán invite ẹ̀yẹn náà ìgbà yẹn náà làwọn ará Mọ́kà forò lé Muhammad àbí báwo. nǹkan tí mo fẹ́ ṣé mo fẹ́ béèrè pé ṣé ìgbà tí mo lé ànábì àti companion ẹ̀ ṣé mo jẹ́ kí mo kó caravan wọn ṣé mo jẹ́ kí mo kó ẹrù kankan àbí mo lé wọn empty handed ṣé mo lé wọn empty handed àbí mo jẹ́ kí mo kó ẹrù wọn. kọ́kọ́ dì í múná ẹnìkan kan ò lé Muhammad máa gbọ́ o mọ̀ tó mọ kánná léèyàn ni máa gbọ́. Muhammad bẹ̀rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ní at the age of 40 years. ó dẹ̀ ń lò ṣẹ̀mí yẹn lọ títí ní Mọ́kà títí tí Muhammad fi pé 52 years láti 40. láti 40 years títí tá Nábì fi pé 52 years. Which is 12 years ló fi jòkó Mọ́kà kò sí jàmọ́ kò sẹ́nìkan ẹnìkan ò ní ó wà ní Mọ́kà fún 12 years 12-13 years. nígbà tó wà ní Mọ́kà ní 12 years àwọn ará Mọ̀dínà wá invite ẹ̀ kódà wọn ò mọ̀ pé prophet ni wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan pè é ránṣẹ́ ìyẹn àwọn ará Mọ̀dínà wọn ò tiẹ̀ mọ̀ pé ẹnìkankan déédéé pé ẹ bá wa pé èèyàn kan nídìílé Kùrẹ́ṣì òun ló lè bá wa yanjú ọ̀rọ̀ yìí torí pé ìdílé làwọn máa ń lò gẹ́gẹ́ bí alágbára ẹni tẹ́nu ẹ̀ máa tọrọ gbọ́dọ̀ jáde láti ilé ńlá ẹ já pẹ́ nìkan làwọn yẹn pàdé Muhammad nígbà tán wá sí Mọ́kà tán wá tajà tán wá sí hajj námànàmà hajj àwọn ẹlẹ́bọ náà pàdé Muhammad náà ní hajj gẹ́gẹ́ bíi pé òun náà gbé àwọn ṣìgìdì ilé wọn àtàlà gbogbo wọn jọ wá láwọn yẹn wá ní Muhammad antalẹ́dẹ táàmìlú ajẹ́rà wọ́n ló gbé òkúta dúdú jò ní náírà ó sì wá bá wa yanjú ìjà ní Mọ̀dínà ibẹ̀ yẹn náà ti invite ẹ pé Muhammad jọ wá bá wa yanjú ìjà yẹn ni Muhammad bá lọ Mọ̀dínà jẹ oye nígbà tó dọ̀hún tó rí pé ilẹ̀ rọ̀ ẹni sùn nígbà tó dọ̀hún tó rí pé ilẹ̀ rọ̀ pé ọbẹ̀ ń bẹ ń bí o náà ń gbóúnjẹ tàárọ̀ tọ̀sán talẹ́ wáyé láì ṣe pé a béèrè
náà pọ́n wá lè yìí ló ṣe ránṣẹ́ sí ilé pé ẹ máa káwọn Aisha bọ̀ ó dàbí pé bí ìdùn ó pe gbogbo àwọn disciple gbogbo àwọn kinní ẹ̀ pé ẹ máa bọ̀ ẹ máa wọlé kọ̀ọ̀kan ni tí gbogbo yín bá wọlé lẹ́ẹ̀kan náà ẹ di liability ẹ máa wọlé méjì onímẹ́ta onímẹ́rin náà lẹ́ẹ̀ fi wọlé wọ́n wá lóṣèmí ń bá wọn fún another 5 years ní Mọ̀dínà another 5 years tán wá lóṣèmí yẹn wọ́n wá ìdílé house ó wá padà wá láǹfààní láti jọ̀gá lórí ìdílé Khazraj ńgbà tóun wá fẹ́ gorí ipò ó wá wò pé mọ̀ọ́mọ̀ lòun fi ṣe di kí ni mo lè pè ná ẹni tó jẹ́ aṣojú nǹkan ogun ó wà ní dìpátímẹ́ǹtì nǹkan ogun bíi ọ̀gágun yẹn tá lè pè ní colonel òun lọ̀gá gbogbo àwọn ológun Mọ̀dínà kí náà fi jọ̀gágun sí dé tó gbàgbára abẹ̀yẹn dé vaasi ogun sọ̀kalẹ̀ ni bí ṣe ń sọ̀kalẹ̀ méjì méjì ní sọ̀kalẹ̀ mẹ́ta mẹ́ta vaasi ogun wá ń sọ̀kalẹ̀ ó wá ń rọ̀ bí òjò ó yà ẹ òun ló bí gbogbo àwọn vaasi gbogbo ibi tán ti lé yín jáde ẹ lé wọn jáde ẹ pa wọn gbogbo ibi tẹ́ ẹ bá ti pàdé wọn ẹ pa wọn òun ló bí gbogbo vaasi yẹn toró ti lóró nú láti bíi 17 years tí ò rí oró yẹn san ó yẹ báyìí ẹ rí i pé gbogbo tó wá ṣe yẹn láàrin 6 years náà fi poison lòun náà fi pa kódà lẹ́yìn ìrora poison yẹn Nas mo ń gbọ́ yín. lẹ́yìn ìrora poison yẹn lórí bẹ́ẹ̀dì tó wà yẹn wọ́n tún ti ọ̀bẹ bọ mọ́mọ́ lọ́rùn mọ́ bẹ́ẹ̀ ni. gbogbo yẹn máa fún mi lẹ́fídẹ́ǹsì ẹ̀ o ilé ìwé rí pé story ẹ máa fún mi lẹ́fídẹ́ǹsì ẹ̀ torí ṣó máa di tí mo fi nára máa gbọ́ nínú ẹni tí mo yọ dànù pé lè bá sọ̀rọ̀ mọ́ ló wà ṣùgbọ́n ọ̀rọ̀ kan ló sọ ní àárọ̀ yìí tó dùn mọ́ mi òun ni pé o ní bó ṣe ń wá yẹn òun rí àwọn nǹkan kan mú òye òun ló jẹ́ kí n open up díẹ̀ fún ọ báwọn ṣùgbọ́n tó o bá wá tún mú un náà tó jẹ́ pé ṣe ló ń tàn wá gbòòrí nǹkan mú ẹ bá a ṣe kànú àdìsí kọ́lẹ̀ ń kà fún Fúlàní nìwọ rẹ́dì ṣebí wàrà náà ń ṣe lọ́dọ̀ yín. ṣe mọ̀ pé ẹ máa ń fún wa lẹ́fídẹ́ǹsì àdìsí ṣe rí bẹ́ẹ̀ ṣe kàáyì tẹ́ bá lè fún mi ládìsí. mo ní ṣebí wàrà náà ń ṣe lọ́dọ̀ yín. ẹ tún gbé dé o wàrà là ń ṣe Ṣakí tẹ́ bá fẹ́ jẹ wàrà tútù tó dùn dáadáa ẹ wá sí Ṣakí. lọ́dọ̀ yín. lọ́dọ̀ wa ẹ wá sí sáìdì Ògìdìgbò a máa fún yín wàrà tó dùn. alright. bẹ́ẹ̀ni ẹ bèrè ilé àwùjẹ. nílé àwíṣẹ ní ilé tó ti ń ta wàrà ìyẹn ní Ṣakí. alright. so ṣẹ́rí nǹkan tẹ́ ẹ sọ mo ń gẹ́ẹ̀tì wà láì bọ́ ṣẹ́rí bá a ṣe kakọ́ nínú àdìsí yẹn tó àdìsí tí mo kà ó yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ ń sọ fún mi yìí. mo ń bọ̀ náà ok àdìsí yẹn yàtọ̀. wọ́n á yàtọ̀ bí mo ṣe sọ bí àdìsí mi tún wà tí tó ṣàlàyé nǹkan tẹ́ ẹ ń sọ yìí fún mi lẹ́rìí àdìsí nǹkan tẹ́ ẹ sọ ń sìn. Mr. Dixon mo poison ànábì mo mọ̀ pé mo poison ànábì bọ̀ tí mo tún gun lọ́bẹ ni mo tún fẹ́ rí bí ibi tí mo tún gun lọ́bẹ tí mo tún gun poison. Mr. Dixon Mr. Dixon ẹ̀dùn náà o kí ni yóò bá díìgì náà ṣebó kò ní díìgì Dixon ọmọ ok. santari ẹ pọ̀ ni. bàbá ètò láyé mi ò sí bí o. no ó kọ wọn yẹn mò ń wò pé àti gbọ́bà ìwé tún ní Dixon ọmọ wọ́n try kí n má lọ ṣe mistake tẹmọ ní gan fún Big Joe ó ti ìyá mi mo fẹ́ gbìyànwó lé nífa ẹ dákun ẹ̀yin àgùntàn Ísírẹ́lì ẹ̀yin dà. àwọn àgùntàn Ísírẹ́lì wọ́n ti lọ pápá bora.
Viagra. Ẹ̀lú bàbá ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́ o. Ojúmọ́ ni bàbá torí ọmọ nọ́ọ̀sì mi wọlé. God of Bọ́ Israel ńkọ́? ẹ Ṣé Christian lẹ́yìn? rárá bàbá ẹ wo DM yín ni èmi ní kẹ́ sẹ́ndì fídíò pàtẹ́yìn náà ṣì ń yájú gbà yẹn sí mi náà tẹ́lẹ̀ máa sẹ́ndì tẹ́ ẹ sẹ́ndì. ẹ lọ Mo wo send fídíò ẹ. yẹn ẹ Mo lọ wo máa fídíò send ẹ yẹn nígbà tí mo gọ̀. Máa send ẹ. ẹ lọ wo fídíò yẹn lórí péèjì mi. Èwo ni gan ni èwo gan ni èwo ni Kò kinní. sí wàhálà ìyá mi máa lọ wò. Ọbọ̀ Èwo ni nọ́ọ̀sì kinní yìí gan. Kí ni gbogbo yẹn ń nọ́ọ̀sì sìn? mo Kí ni fẹ́ gbogbo yẹn ń mo sìn? fẹ́ Ó mo ní fẹ́ kó kí lọ wo fífíjẹ́kì péjì tó yìí ń báwo. rí yìí. Má lọ rìpọ́ọ̀tù fídíò yẹn lọ́ndà péjì wọn máa blọọ̀kù ẹ̀. Bàbá torí nọ́ọ̀sì mo ṣe gòkè. ẹ mọ̀ ń gbọ́ Ó yín yẹ gbóòsò ẹjọ́ máa sà. Poistinous Viagra Nurse, mo now. wish ni pé o lè think outside the box of religion láti lè learn one or two things. Wallahi, I'm doing that. You understand? Privilege tó wá rí yẹn pé ètò láyé tí wọ́n á ṣe láti lè devote time wọn láti máa ṣàlàyé one or two things fún ẹ tó wọn àfa ẹ tó lè ṣàlàyé fún ẹ. Ó yẹ kó máa mú dání kí wọ́n fún ara ẹ kó wá lo brain ara ẹ. Sórí imagine pé jẹ́ kí n fún ẹ ní example kan èmi tí mo bá ẹ sọ̀rọ̀ yìí àkọ́bí mi is 15 years old. You understand? So kí ni purpose tán parent ẹ fi rẹ lọ school láti lè fi nímọ̀ jù wọ́n lọ. Ìgbà tí wọ́n fún ara ẹ tó lè kà tó lè kọ tó wá ń ka Kùránì tó kà ti gbà pé lárúbáwá ò yí ẹ deeply bẹ́ẹ̀ pé kò ń ṣẹ̀sìn ẹ kò ń ṣe nǹkan tó mọ̀ ń pa ẹ̀. Èmi fúnra mi tí mo wo èmi tí mo bá ẹ sọ̀rọ̀ yìí UK ni mo wà mo wá ṣe masters ní UK. You understand? Mo ti ṣetán láti 2024. Egypt mo ti ṣe BSc mi mo lo 7 good years ní Egypt ní Al-Azhar but kò ṣe Arabic lèmi lọ kọ́ because èmi ní useful thing tèmi fẹ́ ṣe pẹ̀lú life ara mi. You understand? Ìgbà tèmi dé Egypt nígbà yẹn tí bá rí tọ́wọ́n people yẹn tọ́ yẹn practice religion sáà báwa ṣe ń ṣe Nàìjíríà àwa ní Nàìjíríà gan-an tún wá ya olórí burúkú nú ẹ̀sìn jọ̀wọ́n people yẹn lọ. Tó bá fẹ́ ṣínú báyìí látago mẹ́rin bí wọ́n fẹ́ ṣínú látago mẹ́jọ bí wọ́n fẹ́ ṣínú lágo méje báyìí àtago mẹ́rin náà máa ti gbóúnjẹ síwájú tó máa ti dàbí ní bọ́ wọ́n fẹ́ pa wọ́n. Tó bá tún wá kírun tó bá fẹ́ ṣínú náà igbó sìgá ló máa láìsí lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí báyìí. Wọ́n sì tẹ̀ tí wọ́n aṣọ tẹ̀yìn gbẹ tẹ̀yìn àwọn because àwọn apá àwọn gbọ̀n ara àbọ̀ ló máa ń pè ní mọ̀sírí àbí mọ́sírí àbí tọ́lọ́pọ̀ mi kẹ́ ẹ̀. Àwọn fúnra wọn tó wá jẹ́ ẹlẹ́sìn tó lẹ́sìn wọn fúnra wọn gan tó bá fẹ́ ṣàlùwàlá ń gbà míì wọ́n máa ń ṣe àlùwàlá pẹ̀lú bàtà lẹ́sẹ̀ wọ́n máa ń ṣe àlùwàlá láì bọ́ sọ́ọ̀sì lẹ́sẹ̀ wọn ò ya sórí kọjá ń rí. ìyẹn lọ nà ìyẹn wọlé. Òyìn wọlé. wọlé. ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ fáwọn Nàìjíríà. ẹyin tí mo sọ pé àwọn àáfàá yẹn ni mo ti dárúkọ àwọn àáfàá yẹn pé mo ní problem mo máa ń bá wọn jà pé there's many things people are hiding from us which you are not telling me. Mo ti bá àwọn àbí mẹ́rin jáde jà. àwọn èyí tó wà Nàìjíríà ẹrú ni wọ́n these are people tó yẹ pé wọn ò lè create nǹkan ní mind ara wọn wọ́n máa ń take nǹkan tẹ́lómi ti create sílẹ̀. nas lo brain ẹ ẹrú ni wọ́n. lo brain ẹ sórí gbogbo nǹkan tó ti kó sí ẹ lórí yẹn try láti fún àwọn gọgọ fúnra rẹ jókòó ẹni tí tó bá ti ń practice bá ti sọ pé kó máa wá ìdí ẹ mọ̀ pé there is something vital tó ń hide bẹ́ẹ̀ ni kí ló ń jẹ́ kó máa wá ìdí ẹ tó bá brother calm down tó bá make research wọn ò ní rí solution sí cancer tó bá make research wọn ò ní rí solution fún HIV/AIDS tó bá ṣe research wọn ò ní rí solution fún ordinary oògùn malaria bro ìwọ fún ara ẹ religion tó ń ṣe tó lè make research nípa ẹ religion tó ń ṣe tó bá rí nǹkan tó wà 14 bẹ́ẹ̀ tó máa ní kó máa wá díẹ̀ ṣé kò yẹ kó mọ̀ pé gbé kò ń ṣẹ̀sìn tó dáa ni tó yẹ wàá yìí sìn ìwọ náà imagine pé bẹ́ẹ̀ mi ní dáàdì ẹ̀ wọ́n á bírú ẹ̀ lọ́mọ wọ́n wá lábúrò torí pé wọ́n ṣe Islam mi wọ́n á ṣe Islam mọ̀ kí wọ́n á kó àbúrò ẹ̀ tó máa yẹn pa ẹ́ ṣé bàbá gidi ni mí. ṣé ẹ bí mi question ni. Mo ń bí ẹ question ni náà kí n kọ́ ká gbé mo bí wọn méjì sìn ìwọ làkọ́bí mi àbúrò ẹ̀ ni second born mi làbúrò ẹ̀ torí ìwọ wá jọmọ burúkú sí mi torí pé ò tẹ̀lé lànà tẹ́mi fẹ́ tẹ̀lé kí wá kọ́ àbúrò ẹ̀ tó máa yẹ pa ẹ́ tó bá mọ̀ báwo ló máa yẹ fi. ìyẹn kò sínú concept Islam mi believe in gbogbo yẹn. tó bá jí láàárọ̀ tó bá mo ti gbọ́ farabalẹ̀ ìgbà mi ò fi bẹ́ẹ̀ mọ̀ fún wa tó bá jí láàárọ̀ báwo ló máa yẹ kí àwọn parents ẹ̀. anyone mo lè fi kí wọn mo lè sọ pé ẹ káàárọ̀ mo lè dọ̀bálẹ̀ kí wọn mo lè kí asalaamu aleykum mo lè kí wọn lẹ́ẹ̀káàárọ̀ anyone. ṣé o mọ̀ pé ìdọ̀bálẹ̀ tó ń dọ̀bálẹ̀ ṣé ó wà ní ọkùnrin àbúkọ ìdọ̀bálẹ̀ fún àwọn òbí ẹ̀.
pé tí n dọ̀bálẹ̀ fún àwọn òbí mi. mi kò tẹríba fún àwọn òbí ẹ ṣó wà nínú Quran. Ṣé Quran ò sọ pé ká respect àwọn òbí wa ni? Broda pẹ́sẹ̀ tí bá béèrè lọ́yìn kò dá mi lóhùn. Yeah. Ṣó wà nínú Quran mi kò bá ọ fún àwọn parent ẹ. Ó wà ní Quran pé yes ká bọ̀wọ̀ fún àwọn òbí wa. Kò báwò kò tẹríba fún àwọn parent ẹ kò dọ̀bálẹ̀ fún àwọn parent ẹ. Respect náà ni gbogbo kó gbogbo respect yẹn náà ni all is about respect now. Ètò láyé ẹ má bínú o ó kọ̀dà wẹ́pẹ̀ kan ẹ kàn waste time ara yín lórí